الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Èyí ni ètò yín ètò wa Nurul Islam. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí àti bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́ wa bẹ́ẹ̀ ṣe máa gbọ́ wa lọ́jọ́ gbogbo. Etí tẹ́ fi ń gbọ́ wa pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò ní di tí à ń náwó sí. Àwa náà kọ́lọ́run máa ṣọ́ wa kó má jẹ́ ká ti bí ẹnu gbó lọ bí ọwọ́. Ètò yín ètò wa ni o Nurul Islam. Ètò tí a pínyàmá rẹ̀ ní ìrántí mama wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́ wa níbí yìí. Gẹ́gẹ́ bí ìṣe wa Fadilatu Sheikh bàbá wa tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Mahadun Najah ní àdúgbò Muslim ní Ìbítóyè nìbàdàn níbí yìí. Àwọn náà ni wọ́n ṣíwájú tí a tẹ̀lé wá sórí ètò lálẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wa tí Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó sì gbọ̀nlẹ̀ irú wọn ló tó baálé ilé ṣe. Bàbá tí mò ń perí àwọn náà ni bàbá wa Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid akínkàbò sí rí ètò tálẹ́ yìí. ẹ ṣeun asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Bákan náà ustaadu mi Fadilatu Sheikh Hiskil Hamza àwọn náà ń bẹ lórí ìkàlẹ̀ lónìí akínkàbò kù sórí ètò. jazakumullahu khair. ọmọ yayin ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal lálẹ́ tòní lágbára Ọlọ́run ètò tòní ọlágbára púpọ̀ o gbogbo wa pátápátá ńlọ́kàn láì fi ti ẹ̀sìn àbí ẹ̀yà àbí èdè láì fi ṣe ńgbà tí gbọ́ gbogbo táwọn wí yìí òun náà ni ọ̀rọ̀ yìí ńlọ́kàn. ọ̀rọ̀ tí wọ́n máa bá ní sọ lálẹ́ yìí ìwà kan ni tó ṣe pé ó burú púpọ̀ kọ́lọ́ ọba kọ́ la àtẹ̀mí àtẹ̀yìn kó ń bi ìwà náà. àwọn Lárúbáwá wọn máa pè ní hasadi yẹn ni pé ìlara kèéta ìbínú ọmọnìkejì. èmi kí ń ṣe ètò bàbá wa tí wọ́n ṣe ètò wọ́n ti wà ní ìkàlẹ̀ falyatafaddal Sheikh mashkura ẹja wà nǹkan ká fi ìdílé tàbí ká fi ìdí lé nǹkan ká máa farabalẹ̀ fi ọkàn bá wọn bọ̀. bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọba olúwa wa bàtí ọjọ́ ọba dẹ́dà tó ń fẹ́ rere fún àwọn ẹ̀dá tó dá tó fi ẹ̀sìn Islam tó fi jíǹkí wa tó fi sìkẹ́ àwọn ẹ̀dá rẹ̀ tó ṣe pé gbogbo àlàyé nípa tí ó fa oríire bẹ́ẹ̀dá láyé àti lọ́run ìní Ọlọ́run ti ṣe ní àṣepé ní àṣeyanjú sínú ìsìláàmù rẹ̀. wá tí à ń fi ọpẹ́ fún yìí ló ṣe àwọn ìwà kan ní ìwà rere tó fẹ́ ká máa wù ó sì ṣe àwọn ìwà kan ní ìwà burúkú tó fẹ́ ká jìnnà sí ká má dèrè gbèrègbè rẹ̀ nígbèsí ayé wa. nítorí kíni torí àǹfààní wa ní láyé ń bí àti nítorí oríire wa lọ́jọ́ ìgbéǹde àlìkìyámà lọ́hùn. gẹ́gẹ́ bí àwọn àfáà wa tẹ́bí wọ́n ṣe fi tó wa ní etí wípé agbọ́nrin ẹ̀kọ́ talẹ́ yìí ó ní alhassad kéèta ìlara èyí tó jẹ́ ìwàkiwà ìwà burúkú tó sì jẹ́ ìṣekíṣe ìṣe burúkú lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n yìí bá ṣe èèyàn gidi.
torí pé ọmọlúàbí tó jẹ́ èèyàn pàtàkì èèyàn gidi tọ́lọ́wọ́n bá dá tó gbádùn tó lálàáfíà tí nǹkan ọmọ ṣe kò ní ya oníkèéta kò ní ya oníwà ìlara torí pé oníkèéta kìí ṣẹni rí because èrò burúkú ìní ọmọ ní sí ẹni tí bá ń ṣe kèéta rẹ̀ ọlọ́run ọba kò sì fẹ́ kí a máa ní èrò burúkú síra wa nínú ìṣẹ̀mí ayé tó dá wa sí yìí. nínú ìlànà tọ́lọ́ ni wípé àwọn ẹ̀dá tóun ọlọ́run dá òun ò ní dá wa dọ́gba nítorí àǹfààní àti oríire wa náà ni ìyẹn ni ó fà tó fi dá sí pé ọlọ́run á máa gbé àjùlọ fún àwọn kan lórí àwọn kan kílẹ̀ ayé kó lè wà bó ṣe ẹ̀kọ́ wà náà ni ẹni tọ́lọ́run bá wá gbé àjùlọ fún ẹ̀rí kí ẹnìkan tájùlọ tiẹ̀ tí ò tó ti rú ẹni báwọn kọ́ mọ̀ máa wo ẹni tọ́lọ́run gbé àjùlọ fún jùlọ níwò bíi kí àjùlọ ọlọ́run ọba yẹn kó fi lẹ̀ kọ́ dẹ̀ bọ́ sọ́dọ̀ òun tàbí bí ọba tiẹ̀ fi lẹ̀ ẹ̀rí tó ṣe yí pé kò ní bọ́ sọ́dọ̀ òun gangan àní kọ́mọ̀ tiẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ torí pé bóò ló ṣe lè dáa fún ju òun lọ bóò ló ṣe lè ga ju òun lọ ní inú ìṣẹ̀mí ayé yìí ọlọ́run sì ń sọ ní Suratul Baqara àyà 105 ìyẹn ní súrà orí kejì alukur'an àyà 105 ọlọ́run ní wallahu zul fadlil azim òun ọlọ́run ìní alájùlọ ọlá ńlá tó sì já sí pé ẹni tó bá wu òun nínú àwọn ẹ̀dá òun ìní òun máa ń fún ní àjùlọ ńlá ní ọlá ńlá láti ọ̀dọ̀ òun ọlọ́run èyí tí ọlọ́run bá dẹ̀ ń fẹ́ lọ́dọ̀ ẹni tí ọlọ́run bá ṣe àjùlọ ọlá fún iná ni kí ó máa dúpẹ́ ẹni tí àjùlọ ọlá tiẹ̀ tọ́ba kéré kó náà máa dúpẹ́ lórí díẹ̀ tọ́lọ́run bá fún kó wá máa bẹ lọ́hùn àlékún kínú rẹ̀ ó sì máa dùn sí ẹni tọ́lọ́run bá ṣe àjùlọ ọlá tó tóbi tàbí tọ́pọ̀ fún kí ó sì máa bá onítọ̀hún yọ̀ kó máa wo onítọ̀hún ní ìwo bíi kí àpadà sí ibú ọba ṣe rí ìwà kèéta tí í ṣe ìlara inú ìwàkiwà paraku ńlọ́wà Islam jẹ́ oyè ayé pé inú ìwà tọ́lọ̀ ń bínú sí ni bẹ́ẹ̀ dẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ òní oníkèéta ẹ̀dá òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó kì àwọn ọmọ aráyé nílọ̀ tó lágbára pé ká jìnnà sí ìwà kèéta ká má jẹ́ oníṣe ìlara tí yóò máa bínú ọmọ làkejì tọ́lọ̀ ń gbéga tọ́lọ̀ ń sowó fún tọ́lọ̀ ń dá lọ́lá tọ́lọ̀ ọba kẹ́ ní àwọn ìkẹ́ ọlà kan tó ṣe yí pé kò tí ì kẹ́ àwa nírú rẹ̀ tó sì lè kẹ́ anírú rẹ̀ tọ́báyá tàbí tó ṣe yí pé nítọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn tá a fẹ́ máa wò ìpè bó ló ṣe jẹ́ tá a bá jó ní kẹta tá a ń bẹ lọ́hùn tínú wa ń dùn sẹ́niyẹn ẹni tó ju nítọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn lọ ọlọ́run lè pàpà ṣe fún wa nílé ayé wa torí pé ẹ̀dá ò láròpin òní la mọ̀ àmọ́ ọ̀la ọlọ́run jóni wọ́n dá kọ́là wọ́n dá kálíjàn náà wà náà dá lọ́la la ilaha illallah èyí mú kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó máa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan yìí pé wala tahasadu ẹ̀yin mùmínì ẹ má ṣe máa ṣe kèéta ara yín ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn ẹ jìnnà sí kèéta ṣíṣe ẹ jìnnà sí ìwà alára ẹ má máa kèéta ara yín òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọkọ̀ tí ń jẹ́ kèéta ọkọ̀ fún apáwátá nínú ìsẹ̀mí ayé wa ó ní ká jìnnà sí ká sá fún ẹ̀rí ká má jẹ́ ẹni tó ṣe pé inú rẹ̀ ó máa bàjẹ́ tó bá ń rí ọmọ làkejì lẹ́ni tó jùlọ tàbí tọ́lọ̀ ń ṣe oore ńlá kẹ́ńkẹ́ fún ọmọ jẹ́ kí inú ká má jẹ́ ẹni tínú wa máa bàjẹ́ tá a máa wo onítọ̀hún ní wò yí pé bí kí tiẹ̀ ò sí bàjẹ́ bí kí tiẹ̀ ọ́ tá dànù ọlọ́run mọ̀ sí alẹ́ níbi. anabi sallallahu alayhi wa sallam inú ọ̀rọ̀ rẹ̀ kan tí ń bẹ nínú musnad imaamu ahmed bin ambali
tó sì wà nínú sunanu Tirmizi ó ní dabba ilaykum da'ul umam qablakum alhasad walbagda. ẹ̀yin mùmínì ẹ má gbà kíní kan láyé o ntí ọwọ́nú àwọn ìjọ tó ti síwájú yín tó kó bá wọn láyé wọn tó kó bá lè kíyàmá wọn ẹ̀yin ẹ má gbà láyé ẹ má jẹ́ ọ̀rọ̀ rágalẹ̀ wọ àárín yín ẹ̀yin ọmọlẹ́yìn mi kí ni nǹkan náà kéèta ni àti ìmọ̀ bínú ara ẹni tọ́lọ̀ ń bá ń ṣe oore fún ọmọlàkejì wa jù wá lọ nǹkan abúrú ni ó kó bá àwọn ìjọ tó ti síwájú ẹ̀yin ẹ má gbà láàyè ẹ má jẹ́ kọ́ráyè wọ àárín yín kọ́ má fi di ntí ó ṣe àpèlọ gbádùn ọ má jẹ́ kí àárẹ̀ káàrí ọ̀rọ̀ lu ọ ọlọ́run aláàánú jùlọ dákun má jẹ́ ká ṣètánì ọ̀jẹ̀ wá lérè. Abu Dawud ọ̀rọ̀ anábì kan sallallahu alayhi wa sallam ọ̀nbẹ́nu tírà rẹ̀ tọ́rọ̀ yìí wá láti ọ̀dọ̀ bàbá wa Abu Hurairata kí ọlọ́run ọba kó bá ní sàlékún ìyọ́nú rẹ̀ fún tí Abu Huraira ní anábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé iyakum wal hasad ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra fún kèéta ẹ jìnnà sí wàhálà téèyàn máa kèéta ọmọlàkejì lórí oore tọ́lọ́run ṣe fọ́mọlàkejì ẹ ṣọ́ra fún ẹ jìnnà sí fàyínà hasada torí kèéta tẹ̀ ń wò yẹn ẹ̀rí iṣẹ́ ibi ní máa ń ṣe fún ẹni tí bá ń bá jà yakulu hasanat ọmọ ń jẹ àwọn dáadáa àwọn fẹ́ẹ́rẹ́ téèyàn bá ṣe síwájú ọlọ́run téèyàn ti ń lérò yìí pé wọ́n lọ débà òbítíbitì ẹ̀san rẹ̀ lọ́wọ́ gbà lórí rẹ̀ kódà àlìjánnà gan ọlọ́run fi ṣẹ̀san fún lórí rẹ̀ téèyàn bá mú kèéta wọnú àlámọ̀rí èèyàn tí wà lára tọwọnú àlámọ̀rí èèyàn tínú èèyàn máa ń bà á jẹ́ tọ́lọ́n bá ń sóore fọ́mọlàkejì èèyàn sẹ́ẹ̀rí kèéta yìí ìní ọba gbogbo àwọn sẹ́ẹ̀rí àti àwọn nǹkan dáadáa téèyàn ń ṣe é síwájú ọlọ́run ìní ọba jẹ́ kalẹ̀ débi yìí pé níbi tí kèéta máa ń jẹ àwọn sẹ́ẹ̀rí ẹ̀dá dé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó fi àpèjúwe ó fi lélẹ̀ fún wa lórí ẹ̀ ó ní bí iná ṣe máa ń jẹ igi ìṣẹ̀pẹ́ gbígbẹ tàbí bí iná ṣe máa ń jẹ koríko gbígbẹ bẹ́ẹ̀ ni kèéta ṣe máa ń jẹ àwọn sẹ́ẹ̀rí àti àwọn àjọsìn tọ́yanjú téèyàn ṣe sí iwájú ọlọ́run tí wọ́n wà dálì kìámà tí ò ní bá sẹ́ẹ̀rí kankan mọ́ tí ò ní bá àwọn dáadáa kan tó ti ṣe síwájú ọlọ́run tí ò ní bá nínú ìwé sẹ́ẹ̀rí rẹ̀ kí ló fà á kí ló fi jẹ kèéta ló fi gbogbo ẹ̀ jẹ láúláú kọ́lọ́n aláàánú jùlọ kọ́dákun kọ́mọ́jà àfi ọwọ́ ara wa bá sí ara wa jẹ́ kọ́mọ́sì jẹ́ ara ẹni tí ó bà wá ní iṣẹ́ jẹ́ sẹ́ẹ̀rí kèéta wọn ní ìròyìn ibú ni tó bá wà lára ẹnìkan torí pé oníwàkiwà ni oníkèéta ó máa jẹ́ ẹni tá a sì lè pé oníkèéta jọ ni ìbílísù tí í ṣe èṣù sátánì ni oníkèéta ẹ̀dájọ́ torí pé èṣù gan ni oníkèéta àkọ́kọ́ oníwà lára àkọ́kọ́ lórí ilẹ̀ ọlọ́run torí ń lókèéta baba ńlá wa ádámà tó ṣe súná sí kèéta ẹ̀rí látara ìwà lára rẹ̀ títí ó kèéta rẹ̀ látara pé ọlọ́run gbájúlọ fún ádámà lórí ìbílísù ó tún pé kí ádámà ẹ̀rí kó borí nígbà tí ọlọ́run gbé tẹ́sítì fún ádámà àti àwọn màláíkà lọ́jọ́ kìíní àná lọ́hùn ọlọ́run sì ní kí àwọn màláíkà tẹ̀ fún ádámù torí pé ńlọgbẹ̀yẹ ńlọyege tí wọ́n sì tẹ̀ àwọn ọ̀yápá sí ọlọ́run tí sùn ní òun kọ́ òun ò lè tẹ̀ ń tóun ní ibo tó ṣe kójú òun ìníwọ̀ ọlọ́run ṣe dá ẹni ọwọ́ ọlọ́run ni mọ̀ ń dá lọ́lá ìgbà míì ẹlòmíì lè bímọ 10 ọmọ 15 pẹ̀lú pé bóyá ǹtọ́ kẹ́yìn ìní ọwà lọ́lá ọlọ́run èyí fi ẹnìkan lọ ṣáájú tó ọ̀rọ̀ ó lè pé ká ṣáájú kó lọ́lá kó níláárí gan ó sì lè pé bóyá tààrin ó lè jẹ́ ẹni tó wà nígbẹ̀yìn òní so kèéta ádámà ìní ìbílísù ṣe tó fi dẹni ègún tó fi dẹni àlákà tó fi dẹni ìbínú ọlọ́run ọba ẹ̀rí kèéta òun náà ni ló fi já sí pé ẹni tó bá ní lọ́dọ̀ èṣù ní irú ẹni báwọn jọ torí pé ìkan nínú ìròyìn ara ìbílísì òun ló wà lára onítọ̀hún kọ́lọ́run ọba aláàánú jùlọ kọ́mọ́ṣe wálẹ̀ ní èṣù lórí eléyìí
àwọn àfa wa ń ju oyè wa yìí pé kéèta náà ló mú kan nú àwọn ọmọ Adam alayhi salatu wa salam yẹn Qabil ló mú pa ẹnì kejì ẹ̀ tí í ṣe Habil lọ́jọ́ kìíní àná torí pé Ọlọ́run ṣe àwọn nǹkan kankan fún ẹnì kejì rẹ̀ tí ò ṣe fóun ìlara yìí ẹ̀rí ó wá tìlọ́pọ̀pọ̀n débi pé ronú yìí pé àbí kó wọn gbẹ̀mí ẹnì kejì ìhun yìí débi pé ntọ́lọ́run tó fẹ́ pè nípìn èrè ń jẹ́ ẹnì kejì rẹ̀ yìí ó rí i pé ó dáa ju ntọ́lọ́run fẹ́ pín òun tó ń lọ irọ́ òǹkọ́ tó ń jù lọ so kéèta yìí ìlara yìí ó mú bínú ẹnì kejì rẹ̀ ó mú mọ́ ìbànújẹ́ ká ó mú dìínú ó mú gbèrò wípé àfi kó òun mú kúrò ní orí ilẹ̀ òun náà dẹ̀dẹ̀ ni tọ́lọ́run ọba tó bínú sí ọ̀pá ẹnì kejì rẹ̀ kí ló sọ débẹ̀ kéèta ìlara tó bá gbà fún kádàrá ni ẹ̀rí kò ní í ṣe bẹ́ẹ̀ so ìdí èyí ẹni tí ọba jẹ́ oníkèéta òun náà tún jọ Kábíl tí ó pa Hábíl lẹ́yìn tó jọ Èṣù tó jẹ́ ọ̀gá gbogbo oníkèéta àkọ́kọ́ kọ́lọ́ aláàánú jùlọ kọ́yàwó ayá Èṣù àwọn àfáà wa ni tí ń jẹ́ kéèta nínú ìtumọ̀ ó ní kàráàtù wùsùlì ni'ma ilal ghayr kọ́ máa bíyàn nu kọ́ máa kóyàn nírìíra pé kí oore ìkẹ́ àtọ̀dọ̀ Ọlọ́run kó fìyàn lẹ̀ kọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì ẹ̀rí watamanni zawaliha inda tọ́ba bíyàn lẹ̀ tọ́lọ́n gbé lọ sí ọ̀dọ̀ ẹlòmíì kéèyàn á máa wá kókó lọ́dọ̀ ẹ̀ nìyẹn kọ́ bọ́ sọ́dọ̀ òun ìjìnjẹ́ kéètànù kọ́ ọ má fẹ́ rere fọmọlà kejì tọ́lọ́wọ́n bọ̀ bàbá wa gbà fún ọ tọ́lọ́wọ́n wá fẹ́ rere fọmọlà kejì tó o sì rí pé rere tó fẹ́ fọmọlà kejì yìí ìlọ́jẹ́ tọmọlà kejì yìí kọ́ ọ á máa sáré bí ó ṣe kú lọ́wọ́ ọmọlà kejì tí ó bọ̀ sọ́dọ̀ rẹ̀ léyìí tí kò sì lè ṣeéṣe torí kádàrá Ọlọ́run ó ti wà pa ò lè bá tọmọlà kejì tí ń dá fún ò lè bàjẹ́ tí ò bá sí nínú àkọọ́lẹ̀ Ọlọ́run yìí pé yóò bàjẹ́ fún onítọ̀hún ọ̀ọ́kàn máa bínú lásán tọ́ máa bànújẹ́ lásán tọ́ máa wù yí pé kó rí ọwọ́ rẹ̀ kọ́ bọ́ kọ́ fọ́ dànù tó rí ọwọ́ rẹ̀ ò sì ní bọ́ tí ó tún máa dà sí tó rí ó tún máa pọ̀ sí ìbànújẹ́ tí ó wà tún wá máa gògò sí o lè bá débi hypertension báyẹn tọrọ rí ó tún wá dojúrú sí àwọn àfáà sọ yí pé orípa burúkú ń bẹ nínú wà lára tó ṣe yí pé yóò kó bá olówó rẹ̀ láyé àtọ̀run nínú ẹ̀ ní pé oníkèéta onílára ẹ̀rí ọjẹ́ni tí ò ní gbàgbọ́ sí kádàrá Ọlọ́run èbùbù Ọlọ́run àkọọ́lẹ̀ Ọlọ́run ó sì jẹ́ni tí ń bínú sọ́lọ́run wípé bóòlù ṣe pín nǹkan rẹ̀ yìí ọwọ́ àfẹ̀mí ilẹ̀ ọ̀yọ́ fún lágbájá alábòsí ni ọ́ aláìdá sọ́lọ́run ìlóníkèéta ẹ̀dá kò ní gbàgbọ́ nù kádàrá tó sì jẹ́ni tó ṣe yí pé ọ̀ ń kẹ́fín burúkú ó ń lérò kérò ó ń lérò burúkú sọ́lọ́run wípé ó ṣe lè ṣe báwọn bó ṣe yẹ kó ṣe nìyí ẹ̀ẹ̀kejì ni pé wọ́n ní kéèta ọmọ ń fa kéèyàn ọmọ bínú ọmọlàkejì ẹ̀rí kéèyàn ọmọ lẹ́mìí àti bọ́ ọmọlàkejì sọ̀tá torí pé oníkéèta ẹ̀dá kò ní rẹ́ni tọ́lọ́wọ́n bá ń so oore fún kínú rẹ̀ ó dùn kọ́yọ̀ ọmọ bọ́bá yọ̀ ọmọ ojú táyé ni tọ́bẹ̀ yẹ̀gẹ̀rẹ̀ báyìí ó lè máa gbé ọmọlàkejì ń ṣépè ó lè máa dètè tí ntí ìsara rẹ̀ ó fi ṣẹlẹ̀ fọmọlàkejì bẹ́ẹ̀ dẹ̀ ni ọba aláàánú lọ́lọ́run yóò máa dáàbò bẹ́ẹ̀ ni wọ́n ń kéèta ẹ̀ẹ̀kẹta ni pé kéèta yìí jẹ́ kéèyàn gba òdodo ọ̀rọ̀ lọ́dọ̀ ẹni tí èèyàn ń kéèta tí èèyàn tẹ́nìkan bá ń kéèta ọmọlàkejì tó ní kéèta òun sì wà lórí nǹkan tó lè kó ìparun bá tí ẹni wọ́n ń kéèta tó náà ẹ bá ṣe báyìí báyìí lọ́lọ́run fẹ́ tàbí báyìí ní ọ̀dà ẹnu pé ó ń kéèta rẹ̀ kò ní jọ gbà kódà nǹkan lè wá jẹ́ ìparun fún oníkéèta nǹkan yìí ẹnu pé kò sáyé tiẹ̀ ó ń kórìíra oore tọ́lọ̀ ń ṣe fún so ọ̀rọ̀ tẹ́ni ẹ̀ ń bá a sọ kò tiẹ̀ ní fẹ́ gbọ́ bọ́ bá gbọ́ kò ní gbà ó kódà ó lè máa bó nítọ̀ ń jà lórí ẹ̀ ẹ̀kẹ́ni ni pé tọ́ kéèta máa ń sún oníkéèta débi gíbà ọ̀rọ̀ ẹ̀yìn wọ̀nà mímọ̀ àtòfófó torí pé yóò máa ba ẹni tí ń kéèta rẹ̀ jẹ́ lẹ́yìn ẹni yóò sì máa ṣòfófó oore tọ́lọ́wọ́n bá ṣe fẹ́ni tí ń kéèta yẹn fọmọ aráyé lọ́nà àti bàjẹ́
lọ́nà àti fẹ́nu jákulẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ní kádàrá ọlọ́run ọba ó ti parí lórí ẹ̀dá ẹ̀karùn ní pé àwọn àfáà ní kẹta ọmọ ń ba sẹ́ẹ̀rí ẹ̀dá jẹ́ yóò sì sọ̀yàn dẹni bú lọ́dọ̀ àwọn ọmọ aráyé tó wọ́n láti mọ̀ pé oníkẹta ìní ẹni báyìí àwọn ni ẹni tí máa ń bínú orí ọlọ́run lára ọmọ làkejì eléyìí mọ̀ séèyàn èèyàn wà ní rí àwọn tí wọ́n ò nífẹ̀ẹ́ èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ni èèyàn ó dẹni tọ́lọ́run ọba ó kórìíra bákan náà tọ̀ inú nǹkan tí ọwá jẹ́ ntí afilé là níbi kẹta gẹ́gẹ́ báwọn àfáà ṣe sọ níwọ̀n bá ṣókí òní pé kéèyàn ọmọ mọ̀ ní gbogbo ìgbà yìí pé kóun ó kẹta ọmọlàkejì kò kó bọ́mọlàkejì tó ń kẹta kóun ọ̀fẹ́ kan máa dunnú sẹ́ni tí ọlọ́wọ́n bá ń ṣoore fún torí pé àìdùnnú ọ̀hún kò kúkú kó ìbàjẹ́ bá ẹni yìí ẹ̀kejì ni pé kéèyàn jẹ́ni tí ó gbà fún kádàrá ọlọ́run nílé ayé yẹn tọ́lọ́run ṣe fọ́mọ́lá kejì tó wà nù kádàrá rẹ̀ ni tọ́lọ́run sì ń ṣe fún ọ náà tó wà nù kádàrá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ni. bákan náà inú nǹkan tí wọ́n ní ó lè múyànlá ẹni pé kéèyàn ò súnmọ́ ọlọ́run nípa yìí pé kéèyàn ọmọ jìnnà sí ọ̀rọ̀ ọlọ́run kéèyàn sì jẹ́ni tó ṣe yí pé yọ́ọ́ mọ ká máa bẹ lọ́hùn ní pàtàkì àdúrà tọ̀ inú tí wọ́n mú wá lábàá ní tí wọ́n mú wá ní àmọ̀ràn fún tàbí lè jẹ́rí ìkẹta ní pé irú dáadáa tí èèyàn fẹ́ fúnra èèyàn kọjá sí pé náà lèèyàn máa fẹ́ fúnkẹ́ni o ọmọlàkejì èyí ò ní máa múyàn bínú tọ́lọ́wọ́n bá ń ṣe dáadáa fún ọmọlàkejì èyí ó sì máa fìyàn láyàbalẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá yí pé dáadáa tó náà wọ́n ń bọ̀ ní ọ̀nà èyí ni ọlọ́wọ́n bá fi ń sọ ní Suratu Nisa àyà 32 yìí pé wala tatamannaw ma fadalallahu bi ba'dakum ala ba'd ẹ má máa tàmá ntọ́lọ̀ ń gbéla jùlọ fẹ́nìkan ẹ̀rí nínú yín lù wípé bí ikọ́ jẹ́ ti yín kó kúrò lọ́dọ̀ rẹ̀ òkàlùkù ní ntọ́lọ̀ ti pẹ́ fún nínú àjùlọ ọ̀la látọ̀dọ̀ ara rẹ̀ wá wasallallahu min fadli ẹ máa béèrè àjùlọ ọ̀dọ̀ ọlọ́ọ̀ni wọ́n náà fẹ́ dáadáa máa béèrè dáadáa tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run láì láníyàn wípé kí tọ́dọ̀ ọmọlàkejì kó kúrò lọ́dọ̀ rẹ̀ bọ́ sí ọ̀dọ̀ rẹ̀ inna Allaha bi kulli shay'in alima torí pé gbogbo nǹkan ìní ọlọ́run ọba ló ní mímọ̀ nípa rẹ̀ kí ọlọ́run ọba kọ́dákùn kọ́ là wá kúrò níbi ìwà kẹta o tó kọ́ mọ́ fi ìmọ̀ bínú ọmọlàkejì lórí eré tọ́lọ́run ọba tó bá ń ṣe fọ́mọlàkejì kọ́ mọ́ fi sínú ìgbáyà ẹnìkankan wa ó ṣe wá lẹ́ni eré tínú rẹ̀ ọmọ dùn sí gbogbo ọmọ aráyé lórí dáadáa tọ́lọ́run bá ń ṣe fún ọmọ aráyé kọ́lọ́mọ́ sì jẹ́ kí tiwa náà bàjẹ́ lọ́la la hawla wala quwwata illa billah. kọ́lọ̀ bá ní sàwọn bàbá wa ní ẹ̀san olóore wọ́n ti bá ní pàbí wọ́n sì ti yọ àbìdùnnú rẹ̀ jáde ọ̀rọ̀ nípa kèéta òní àti gbọ́n o sọ̀rọ̀ àti àwọn wíkàrún mo fẹ́ ká dì mú sọ́wọ́ wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd oore tọ́lọ́wọ́n bá ṣe fọ́ọ̀mù nìkejì rẹ̀ má béèrè irú oore gangan béèrè lọ́dọ̀ ọlọ́run bá ìwọ ọlọ́run ló ṣe fún lámarin wá ṣe báyìí fẹ́mi náà àwọn Yorùbá ní ẹ̀ ń bá bọ́lọ́ máa yọ ó dára kó nà ó bí máa dunnú sí ní tọ́lọ́run bá ṣe fọ́ọ̀mù nìkejì rẹ̀ lóore láti pàṣẹ bẹ́ẹ̀ orí kọ́dọ̀ ọlọ́run ọlákún ọ̀dọ̀ ọlọ́run so kọ́lọ́run bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá lẹ́ni tó ṣe wípé yóò lè dunnú sí ní tọ́lọ́run ṣe fẹ́ nìkejì oore tí a náà kọ́lọ́run bá kọ́ má jẹ́ ọpẹ́ tí yóò fi dé naam ẹ ti wọlé o mo rò pé naam waaleykum salaam ẹ gbóhùn sókè naam tọ́ mo rò pé ó ti yọrọ yìí bẹ́tẹ́ fáǹfààní yìí tẹ́ bá fẹ́ dá sí ètò nọ́mbà tẹ́ pè wá sí ní 08071391132 713911132 naam naam nọ́mbà tí ẹ pè wá sí ní 08071391132 kótó di wípé àwọn ìpè yóò tún máa wọlé ní ọlọ́kan ọ̀jọ̀kan lákọ̀ọ́kọ́ náà ètò tá a ṣe lálẹ́ yìí náà. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. kí ni ìbéèrè yín. wọ́n á fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ lórí nípa àwọn bísíǹnẹ̀sì tí a lè ṣe àti tá a lè ṣe. nípa àwọn bísíǹnẹ̀sì tá a lè ṣe àti tá a lè ṣe. ẹnìkan introduce business kan nínú láìpẹ́ yìí àwọn GNIB àti wọ́n ṣàpọ̀ lórí. ẹ fẹ́ máa polówó ọjà lórí ọjà wa nìyẹn o. ní àmústaz. bisimilayi rahman rahim ọlọ́run bá aleke ọlá
ó ṣe gbogbo tí ń jẹ́ business pátápátá ọlọ́run bá lékè ọlá ó ṣe ní ẹ̀tọ́ gbogbo tó bá ti jẹ́ nǹkan èlé ọlọ́run bá lékè ọlá ó ṣe ní èèwọ̀ principle tọ́lọ́run bá lékè ọlá gbé kalẹ̀ yìí tá a bá ti fi ń wọn èyíkéyìí tá a bá ń ṣe lówó àmì tọ́lọ́run bá lékè ọlá fẹ́ àti tọ́lọ́run ọ̀fẹ́ bákan náà ká súnmọ́ àwọn ẹni ọlọ́ àwọn àfa wọn sáwọn àlàyé fún wa. àyẹn ni wípé kókó bẹ̀ ni wípé gbogbo ohun tí à ń bá fẹ́ ṣe nídìí ẹ̀sìn pátápátá èèyàn lọ lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kó tó di wípé èèyàn dáwọ́lé ọ̀fẹ́ taṣọ àwọn ewu lọ́rọ̀ ma bó ni a ṣe máa ń tà á kí ni Islam sọ ṣùgbọ́n àwọn eléyìí pátápátá à ń láti lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kìsì bọ́ kàn áṣá di ọlọ́jà lọ́sàn kan òru kan àbọ̀ kan máa ṣòwò kan à ń láti wá mà ká lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ní pàtàkì lọ àwọn tó bá jẹ mọ́ ìdájọ́ ẹ̀sìn lórí ọjà tá a fẹ́ tà à ń láti lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ẹgbẹ́ mo ṣe ń sọ ní ẹ̀kan ètò yìí lẹ́yìn wákàtí kan tí a bá ti kúrò ní orí afẹ́fẹ́ a láǹfààní lágbára Ọlọ́run ba láti gbọ́ wa láti lọ a láǹfààní láti gbọ́ ètò yìí lẹ́yìn wákàtí kan tí a bá ti so fáǹfààní yìí tó ṣe pé ẹ̀ ń pè wá ẹ lè gbìyànjú kẹ́ ẹ pè sórí 08053458172 so lágbára Ọlọ́run ó dàbí ni pé fóònù tí à ń lò kò fẹ́ mú dáadáa mọ́ tàbí kẹ́ ẹ pè wá sórí 08051940505. ẹ bá ní tupẹ̀ lẹ́ẹ̀kan sí. 08051940505. kó tó di pé ìpè yóò máa wọlé ní ìkan ọjọ́ kan bàbá wa àbí ustaz wa Hiskin oníbèrè kan ni ó béèrè ó ń táìpọ̀ obìnrin tó ṣe pé ó ti bàlágà ó ti ń ṣe nǹkan oṣù ó wá ń ka kí ó kò tí ì kọjá bíi kọ́ ìdàtún ǹjẹ́ irú obìnrin bá ń sọ lẹ́tọ̀ọ́ láti so lẹ́tọ̀ọ́ láti gbé tírà eléṣùn méjì láti lọ́ọ́ fi kọ́ kéwú lọ́dọ̀ àfa tó sì lè wọnú mọ́sálásí. bisimilahi rahman rahim tó wáyé pé tí ọmọ ní eléṣùn méjì ni tí ó sì tí ì jẹun tí ó há sínú agbárí ó ní àǹfààní àti máa gbé láti máa fi bá ẹ̀kọ́ rẹ̀ lọ fún àwọn píríọ̀dù tí ó fi ń ṣe nǹkan oṣù yẹn jíjókòó nu mọ́sálásí kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n lè rí kọjá nínú mọ́sálásí tó wáyé pé ó ní ájà kan tó fẹ́ mú bẹ́ẹ̀ tí ó sì yára kúrò níbẹ̀ wallahu ta'ala a'lam. kọ́lọ̀mbà ní sáyé ní ẹ̀sán olóore mo rò pé oníbèrè tí ó béèrè ìbéèrè hàn ó ní ó ti gbọ́ àlàyé nípa ìbéèrè tí ó béèrè nípa rẹ̀ ó dàbí ni pé àsìkò kò bá wa sọ̀rọ̀ tó nǹkan lórí ètò ní alẹ́ yìí tó bá dijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ba a tún máa tún gbọ́ra wa lágbọ̀ọ́yé dáadáa ẹ̀rọ wa wọ́n bá ní mójútó táàfì láǹfààní láti pera wa kétékété bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa nílé lọ́tún lọ́sì ẹnìkan tí ń bẹ́ ń díẹ̀ òun náà ni Èyítáyọ̀ George àwọn náà ń gbé sókè gbé sílẹ̀ tẹ̀fín láǹfààní láti gbọ́ wa kétépé nílé olóòtú ètò ni Alhaji Toyir Abolade al-Imam Alhaji Imam Abolade al-Imam ọmọ yàrá nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad al-Awwal títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé màá sàlámà.